Kọ́lé Òṣó, fíìmù alálùbáríkà tí gbogbo àwọn èèyàn fẹ́ràn dáadáa. Ibrahim Yekini, mo gbóṣùbà fún ọ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ń lé lóko lọ́nà odò. Ẹ̀yin tọmọ bàbá Mìmì Ayé tí ẹ fẹ́ràn láti máa wo fíìmù Yorùbá dáadáa, kinní kan ò ní ṣe wá o. Ojú tí ẹ fi ń wò mí, ojú ọ̀hún ò ní fọ́. Etí tí ẹ sì fi ń gbọ́ mi, etí ọ̀hún ò ní di lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Fíìmù kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ yìí tí gbogbo àwọn èèyàn ń pariwo orúkọ rẹ̀ jákèjádò gbogbo àgbáńlá ayé. Òkìkí fíìmù ọ̀hún kàn débi pé kò séèyàn tí ò wo fíìmù ọ̀hún. Kí làkọ́lé fíìmù ọ̀hún? Kọ́lé Òṣó lórúkọ rẹ̀. Kọ́lé Òṣó, fíìmù alálùbáríkà tí gbogbo àwọn èèyàn fẹ́ràn dáadáa. Ibrahim Yekini, mo gbóṣùbà fún ọ o, bàbá Kọ́lé Òṣó. Ọmọ ọ̀hún dára lọ́pọ̀lọpọ̀. Tí wọ́n bá ní ká kọ fíìmù Ibrahim Yekini ìtẹ̀lẹ̀, mo gbé fún ọ bíi tópì mẹ́sà, kinní kan ò ní ṣì ọ́. Mo tanda háì. Ògbólúkẹ́ tó ṣe bàbá Kọ́lé Òṣó òun, bàbá òun náà dára lọ́pọ̀lọpọ̀. Àfi bẹ́yàn ò bá fẹ́ sọ̀rọ̀, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ń lé lóko, ẹ kọ́mẹ́ǹtì. Ẹ yá wò ó, lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, kéèyàn ṣe fíìmù kó máa gbé 1 million, 2 million, 3 million, 4 million, 5 million tí ó máa fi gbé 10 million lọ. Ibrahim Yekini akọ́ṣẹ́ ló ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wò ó pé nígbà Yorùbá tí ń ṣeré bọ̀ tipẹ́tipẹ́, àwọn Yorùbá fíìmù ẹnu mi àgò tán tí ń ṣe fíìmù bọ̀ tipẹ́tipẹ́, ṣàṣà ni fíìmù tó wọ 10 million, ṣàṣà ni fíìmù tó wọ 12 million, ṣàṣà ni fíìmù tó wọ kí náà ti ń pè 13 million, 15 million. Lẹ́yìn bàbá wò lọ wò bọ̀, a rí pé àwọn Igbo movie ni máa ń wọ̀ bẹ́ẹ̀. Àmọ́ Ọlọ́run wá gbé òṣùbà fún ọmọ tí a náà ńlẹ̀ yìí, ìyún Ibrahim Yekini, fíìmù rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ mílímílí. Lágbára Ọlọ́run bí tí ń lọ òun náà ni ó máa lọ. Àgbà náà ò ní wọnú iṣẹ́ lágbára Ọlọ́run. Ibrahim Yekini, ẹ̀yin èèyàn mi ń lé lóko lọ́nà odò, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí o, ibi láti máa gbéra wa débẹ̀ lójoojúmọ́ ayé, láti máa yànnàná bí ṣe ń lọ ní Yorùbá industry, láti máa mọ àwọn ètò míì náà wá fún yín lórí ìkànnì Yewa Àwórì TV náà ń pè bí. Mo kí lọ́balọ́ba, mo kí lóyè lóyè, mo kẹ́yìn ọ̀tọ̀kùlúùlú, mo kẹ́yìn alárí ọlọ́rọ̀ dáadáa, kinní kan ò ní ṣe gbogbo wa láṣẹ Èdùmàrè. Apá Kúfọ̀ mo kí ọ o, Ibrahim Shatta mo kí ọ o, Ibrahim Yekini mo kí ọ o, Ògbóòsì mo kí yín o, AY Kẹ́ranmájẹlé mo kí ọ o, Lámbébé mo kí ọ o, gbogbo ẹ̀yin oní tíátà lókèlókè, gbogbo yín la kí o, kinní kan ò ní ṣe gbogbo wa. Èmi náà ń pè lọ́mọ àbá Ọlátòkèjoyè amúminẹ́ka ẹ̀yẹ tí gbogbo èèyàn mọ̀ sọmọ bàbá Mìmì Ayé tí kinní kan ò lé mi. Èmi máa pè mí mo wọnú igbó, mo mẹ́kùn lóyè, mo kó fún ẹkùn, mo fẹkùn lẹ̀, mo ní ó máa lọ. Àlùbáríkà ni o, àwọn èèyàn ò lè mọ̀. Àwọn kan ò ní agbára pọ̀, níbo lágbára òun wà? Ẹ̀jẹ̀ Jésù ní í ṣiṣẹ́. Ọlọ́run ọba ni. Bí èèyàn bá dúró tọlọ́run, onítọ̀hún ò ní jogún òfo. Ìyún àwọn àgbà fi lọ náà fi bọ̀ náà fi ní adúró tolúwa ò ní jogún òfo. Ibrahim Yekini dúró tọlọ́run ni o, kò sì jogún òfo. Ibrahim Yekini, kinní kan ò ní ṣe ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà, kinní kan ò ní ṣe yín. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin bírọ́dà mi, mo kí yín o, mo tanda háì lọ́pọ̀lọpọ̀. Ẹ má gbàgbé láti follow àkáǹtì yìí, ẹ má gbàgbé láti subscribe sórí àkáǹtì yìí, ẹ má gbàgbé láti máa tẹ̀lé mi lórí Yewa Àwórì TV. Ire o.